Àwọn Yorùbá bọ̀ wọ́n ní a kì í du orí olórí kí àwòdì gbé tẹni lọ, tẹni tàkísà náà ni tààtàn. Àwọn àgbàlagbà ti sọ ṣáájú gẹ́gẹ́ bí oníkálukú ti mọ̀ wípé èdè yìí èdè wa ni. Èdè Yorùbá kò ní parun ní akata tèmi. Mo sì ti sọ ṣáájú, mo ní dájúdájú ìgbà kan bọ̀, àsìkò kan bọ̀ tí ọmọ rẹ tí wọ́n ta ọmọ rẹ lẹ́rú, tí ó jẹ́ wípé àìgbọ́ èdè Yorùbá ni wọ́n fi kó lẹ́rú. Ìwọ nírọ́ ni àbí? Gbọ́ ohun tí ẹni sọ kó lè ṣàkàwé ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀. Mi ò ní parọ́ bọ̀ èdè Yorùbá ó dùn lẹ́nu, ó dùn láti sọ láti gbọ́ náà, so mo kàn like ẹ̀. Even tí máa fẹ́ sọ òyìnbó mi ì ní sọ, tí máa ní ẹ fún mi ní sọkù 15, àwọn ní òyìnbó fẹ́ jẹ́ sọkù, wọ́n ní sọkù àti gàrí máa ń dùn. Ǹjẹ́ o ti gbọ́ ohun tó wí? Tún gbọ́ ìmọ̀ràn tó gbà ọ́. Ẹ̀yin tẹ́ ń fi àwọn ọmọ yín sí iléèwé tán sọ òyìnbó ń bẹ̀. Èmi ò sọ pé kò dáa o, àmọ́ tán bá tún délé ẹ̀ tún mọ bá wọn sọ òyìnbó. Àwọn tán ní Yorùbá bá ṣe fọwọ́ mu yẹn, ìdí tèmi ò fi like ẹ ni pé àwọn òbí àwọn ọmọ kékeré even láti ilẹ̀ tí àwọn ọmọ kékeré bá ti ń lọ school, àwọn pé ní school wọ́n máa ń kọ́ wọn ní èèbó àti Yorùbá. Ní school o gbọ́dọ̀ sọ Yorùbá, ní school tí mo lọ wọ́n gbọ́dọ̀ sọ Yorùbá rárá. Wọ́n máa sọ pé you are speaking vernacular. Tán máa sọ ni èmi ò sì mọ̀ kí ni vernacular kankan, èmi máa ń sọ Yorùbá school. So tán bá tún wá délé, àwọn òbí wọn wọ́n tún máa sọ pé wọ́n máa sọ Yorùbá, so kí ni ẹ̀ máa affect àwọn Yorùbá, àwọn ọmọ Yorùbá gangan. So normal as a Yorùbá child, ọmọ Yorùbá gangan kí tó fi lè sọ Yorùbá. O ti gbọ́ yòó náà, tún wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí ẹni tí ó bá kọ̀ tí ó kọ́ ọmọ rẹ̀ lédè Yorùbá. Màá sì máa sọ Yorùbá títí máa fi kú. Kódà àwọn ọmọ mi màá kọ́ Yorùbá déédéé torí èdè yìí àwọn èèyàn mọ advantages rẹ̀, wọ́n mọ advantages tó wà nínú èdè yìí o, àwọn èèyàn mọ̀. Ó dẹ̀ máa affect àwọn èèyàn gan, tó bá ti ń grow up, tó bá ti ń lọ tó bá sọ Yorùbá yìí, ó máa affect wọn. Àmọ̀ràn tí mo ní fún àwọn òbí wa àti àwọn tí wọn kì í sọ Yorùbá rárá, tí wọ́n value èdè yìí ni pé kán value ẹ̀ dáadáa, kán sì máa sọ torí ó máa ní advantages lọ́jọ́ ọ̀la. Kán máa sọ dáadáa, kán máa fi Yorùbá sí àwọn ọmọ wọn lẹ́nu, kán máa sọ déédéé tán fi gbọ́ torí tán bá kí n sọ Yorùbá déédéé, àṣà Yorùbá ó lè parẹ́. Ó parí. Yóò jẹ́ ìdọ̀kàn fún mi tí ó bá jẹ́ pé ọmọ òyìnbó ló wá kó ọmọ rẹ̀ lẹ́rú lọ́jọ́ iwájú nítorí èdè Yorùbá. Ó ṣeéṣe kó jẹ́ ìkan lára àwọn ọmọ Ìṣọ̀lá tó sọ̀rọ̀ sẹ́yìn. Òní ó sọ fún ọ pé òun fẹ́ kó ọmọ rẹ̀ lẹ́rú lọ́jọ́ ọ̀la nígbà tí ìwọ ní èdè abínibí tí ò wúlò fún ìwọ. Tí ìwọ ní èdè elédè ni ìwọ fẹ́ sọ di èdè bàbá títí ẹ. Ìwọ ò tiẹ̀ fẹ́ kí ọmọ rẹ gbọ́ Yorùbá kankan rárá. Èdè òyìnbó ti wá di pé tó o bá tí ì sọ láwùjọ, ẹnìkankan ò ní rí rò wípé o tiẹ̀ níyì láwùjọ. Èdè òyìnbó wá ní ìwọ gbé kárí kankan wípé ọmọ rẹ gbọ́dọ̀ gbọ́ tó fi di bàbá rẹ lẹ̀. Mo sọ ṣáájú wípé àní ìjọ kan ń bọ̀ tí wọ́n kó ọmọ rẹ lẹ́rú nítorí èdè Yorùbá tó ní kó mọ̀ gbọ́. Ire o.